méjìdínlógún ó ní mo fi wojú Ọlọ́run fún ọmọ kí n tó bí ìbejì. Ricardo Agbo ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà ní Ricardo Agbo ó ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ mọ̀ rí lẹ́yìn kó tó di ọlọ́mọ láyé lẹ́yìn ọdún méjìdínlógún tó ti ṣègbéyàwó. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí àgbà òṣèré náà máa ṣe pẹ̀lú Africanalist Ìmọ̀ ló máa ti ṣàlàyé ìrìn àjò rẹ̀ nínú sinimá ṣíṣe àti ìgbé ayé rẹ̀ láìsí nínú sinimá. Níbẹ̀ náà ló tún ti sọ̀rọ̀ nípa ìlàkàkà rẹ̀ kó tó di ọlọ́mọ láyé àti bí òun àti ìyàwó rẹ̀ bí wọ́n ṣe wojú Ọlọ́run fún ọmọ fún ọ̀pọ̀ ọdún lẹ́yìn ìgbéyàwó. Ó mà sọ wípé bí ó tilẹ̀ jẹ́ pé òun àti ìyàwó òun kò wá láti ìran kan náà, ṣùgbọ́n àwọn kò rí ìdààmú kankan lásìkò tí àwọn ń dúró wojú Ọlọ́run fún ọmọ náà. Ó ní láti kékeré Ìmọ̀ ló mà ti máa ń wu òun láti bí ìbejì tóun sì gbàdúrà fún ìbejì ní gbogbo àsìkò tí òun dúró de oore Ọlọ́run náà, tí Ọlọ́run sì gba àdúrà nígbà tó máa fi bí ọmọ náà. Ọdún méjìdínlógún ni mo fi dúró kí n tó bí àwọn ìbejì tí Ọlọ́run fún mi. Mo dúró de àsìkò Ọlọ́run, Ọlọ́run gan mọ̀ pé mo dúró, Ọlọ́run sì fún mi ní àwọn ìbejì tí mò ń béèrè fún. Ní gbogbo ìgbà tí mò ń wojú Ọlọ́run fún ọmọ, tó bá jẹ́ ẹlòmíì ó ṣeéṣe kó ti tasẹ̀ àgẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbẹ̀yìn Ọlọ́run padà fún mi ní ìbejì. Mo ní ọkùnrin àti obìnrin, mo béèrè fún Ọlọ́run sì ṣe fún mi. Ricardo Agbo ní bí ó tilẹ̀ jẹ́ pé ọdún méjìdínlógún ń lòun fi dúró kí òun tó bímọ, àwọn ọmọ náà ti pé ọdún 14 báyìí, tí inú òun sì máa ń dùn nígbà tí òun bá rántí pé òun kò sí ìwà hù nígbà náà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ohun tó dùn jùlọ ní ìgbésí ayé rẹ̀ jùlọ, ó ní ọjọ́ tí ìyá òun mọ̀ kú, inú òun bàjẹ́ jùlọ. Àgbà òṣèré náà ní ìyá òun ó ti ń ṣe àárẹ̀ fún bí ọ̀sẹ̀ 3 láìsí ìyàtọ̀ kankan, táwọn dókítà sì gba òun nímọ̀ràn láti gbé ìyá òun lọ sí South Africa fún ìtọ́jú. Ó ní nígbà tí kò sí àyípadà kankan lórí ìlera ìyá òun, ìyá òun máa sọ fún òun pé kí wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn míì nínú Sùúrùlérè, ṣùgbọ́n tí ìyá náà rèé tó padà dákẹ́ mọ́ òun lọ́wọ́ nígbà tí àwọn ń gbé sínú ọkọ̀ láti gbé lọ sí ilé ìwòsàn. Ó tẹ̀síwájú pé ikú ìyá òun náà ó mú kí ọkàn òun kó poruru, àti pé ìgbà náà lòun máa sunkún fún ìgbà àkọ́kọ́ láìṣe pé òun ṣeré. Mo lè sọ pé ìgbà àkọ́kọ́ tí mo sunkún nínú ìgbé ayé mi ò kì í sunkún tí mo bá sunkún bóyá nínú eré ni, àmọ́ mo sunkún nígbà tí ìyá mi kú, ó jẹ́ ohun tó dùn mí gan. Agbo òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ ń wò wá o, àánú Ọlọ́ọ̀ba yóò wá ẹnì kọ̀ọ̀kan wa rí, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.